kó wá jẹ́ pé lọ́jọ́ ọmọ ká nǹkan ẹ̀fọ́ ló mọ̀ ká. La ilaha illallah. Limithli hadha falyamal 'amiluna. Limithli hadha falyamal 'amiluna. Àwọn àpárí ẹ̀ka iṣẹ́ bá sí àká ìjẹ́ ní iṣẹ́ sọ́mu ni o. Allahu iṣẹ́ bá akbar. sí àká ìjẹ́ ní iṣẹ́ sọ́mu ni o. Àwọn agbẹ̀rún sí wọn láà. A tún wá lo àyè àfáàgbà, àsọ́lé àfáàgbà. Pé àyè yìí gbogbo ọmọ tá àfáàgbà sọ kalẹ̀ lórí àyè náà. Tí bàbá alájà àgbà sọ fún wa pé píjọ́ táwọn lọ tọrọ àyè náà lọ́dọ̀ bàbá wa Sheikh Abdul Qadir ọba Ìlọrin. Wọ́n ní bàbá ni wọ́n sọ fáwọn pé àyè tó tọrọ yìí àwọn kìnìún, àwọn àkókò, àwọn mímí bẹ́ẹ̀ bàbá wa sọ̀rọ̀ kẹjọ́ náà tí bàbá yìí sábà sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n bá ti gbọ́ pẹ́ fún wa wọ́n sì kú mẹ́. La ilaha illallah. Limithli hadha. Àfáà ni ọ́ ni ọmọ kéwú ni ọ́ ni. Falyamal 'amiluna. Limithli hadha falyamal 'amiluna. Gbogbo nǹkan lè pílánì ìlú pílánì ìlú. La ilaha illallah. Gbogbo nǹkan kọ́lẹ̀ yẹn lè pílánì bí wọ́n ti kó ohun àwọn òbí yẹn ó pílánì bí bá ti kó ohun. Wọ́n pílánì bá ti ṣèyàwó fún yẹn. Wọ́n pílánì bá ti bá kó mọ́. Àmọ́ ẹ̀yin rẹ̀ nìkan tó wá communication pé ìlú ọmọ ẹ̀dọ́. La ilaha illallah. Báwo ajá Bìlìkánì bá ń bẹ láyé mi wọn ò ní tọrọ kẹ́yìn àwọn orí ju bó ṣe rí wọn. La ilaha illallah. Àwa náà sọ̀rọ̀ Islam láyé náà láti wá kí wọn sí wọn láà. Nígbà tá a wá kí wọn sí wọn láà tán, a ti rò pé ní àárọ̀ ọjọ́ àárọ̀ àná náà ni. Sunday. Àárọ̀ àná náà ni. Láàárọ̀ àná yìí, tá a fi wá jáde tá a fi láàkí wọn sí wọn láà. Àwa dá àwọn bàbá alájà àgbà ní èyí tó ṣẹlẹ̀ sí wa yìí ọgbẹ́ ọkàn ni àníra aláre rárá. Ìsìlámù gan ò fara mọ́ kéèyàn ó rà òkú mùsùlùmí láre ká tó wá pé ọmọ wa ni bàbá wa ni aago méje àbọ̀sá aago mẹ́jọ ká palẹ̀ mọ́ ká palẹ̀ mọ́ lẹ̀. Pẹ̀lú ìbànújẹ́ ni bàbá fi ń sọ ẹ wá wọ Ọlọ́run nígbà tá aago méje àbọ̀ tí bàbá dá wíwùn Ọlọ́run sì bẹ̀rẹ̀ sí sọ ìkẹ́kalẹ̀. La ilaha illallah. Èyí wọn akọ ọmọ fẹ́ lò ìkẹ́ tí ìsọ̀kalẹ̀ kọ́ ọmọ fẹ́ lò òun tí bódò náà ṣe rí ẹ̀wù bó ṣe kún. La ilaha illallah. Limithli hadha. Limithli hadha. Ilé àbá rẹ̀ a máa ta ilé àbá rẹ̀ pa o. Falyamal 'amiluna. Àwọn olóko wa ń gé òkè sí àwọn ọmọ. Limithli hadha falyamal 'amiluna. Alájà kò tó ní sẹ́fẹ̀ bọ́ bá ń ṣe wá sí lọ́wọ́ tá a bá kọjá tí wọn ò bá sì kí wa nígbà wà lákọjá ìwọ̀n sì ní gbádùn wá sí. La ilaha illallah. Wọ́n máa sọ fún wa padà sí ẹ̀ pé àrí àfa wa ẹnjìníà kan wọlé bìsí, àrí àfa wa ìmáàmù Ládéwọlé, àrí ìmáàmù wa Kàmálùdín kan wọlé. La ilaha illallah. Àwọn òbí tí ẹ̀ lọ́dọ̀ ẹnìkan tẹ́lẹ̀. Falyamal 'amiluna. Limithli hadha falyamal 'amiluna. Ìlú tàbá àwọn náà ló bí ìdòkó ìdò. Alájà kò tó níbi tá a lè dòkó sí lọ́dọ̀ wọn. Wọ́n sì máa jẹ́ pé bí yìí ní ìdòkó wọn ti ń wáyé. Ìgbà fáàfáà wọn ti mú tòde tọkàn. Ọlọ́run sọ wọ́n lẹ́sẹ̀. Allah. Àfi kí gbogbo wa náà ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àjẹjọ Sunday lálájà àgbà náà wọlé Ọlọ́run. Àwọn náà tún wọlé. La ilaha illallah. Bẹ́ẹ̀ náà làfà gbà náà. Bọ́lọ̀ tó sọ náà. Limithli hadha falyamal 'amiluna. Limithli hadha falyamal 'amiluna. Àwọn òkè òjìdá mí ni a tún wá kó sí àbùtó lọ́wọ́. Ó wá dẹsẹ̀ òpèjì. La ilaha illallah. Àbùtó wá dẹsẹ̀ òpèjì. Ẹnìkan sọ pé nígbà tó ń ta mọ́tò
òun kà lórí 450. La ilaha ẹ má illallah. ti gbọ́dọ̀ ẹnìkan lòun ka 450 èmi ti wá rẹ ẹni tó lòun ka 600 ẹni tí mo wá mọ̀ tí è parọ́ tí ò ṣe ló kúrọ̀ pòfẹ́sọ̀ ló ń tọ̀wọ́ ìdí dákọ̀ wọn ni wà ní mọ́tò ta kà lábòtó ó lé 700. La ilaha illallah. Limithli hadha. àwọn gbogbo eléyìí nǹkan nìkan. فليعمل العاملون. eléyìí nǹkan nìkan àtẹ́wọ́gbà àtọ́lọ́hún òun ní nǹkan. لمثل هذا فليعمل العاملون. ọlọ́run ní sọ̀kalẹ̀ wá sọ̀rọ̀ ọlọ́run ó fi sẹ́nu àwọn èèyàn náà ni àwa náà láàmú sọ pé báyìí lè rí báyìí lè rí báyìí lè rí. ọlọ́run wá sí gbogbo wa yìí àti gbogbo ẹni tí kò wá bẹ́ẹ̀ ni bọ́kàn wá ṣe papọ̀ ẹni rẹ ni Sheikh Abdulgani àbùtó ọlọ́run ò níjọ́ tábà pẹ̀lú ìjọba ìkẹ́ àmì jábà wọn dájú bẹ́ẹ̀ lọ. Àmín. bẹ́ẹ̀ ni gbogbo ayé ṣe kò ẹni gbogbo ayé kò bẹ́ẹ̀ ni ọlọ́run ni Sheikh Abdulgani zónù rẹ̀ àbùtó ọlọ́run dákun ó gbọ́ dákun ọlọ́run ó gbọ́ dákun alẹ́ ti bẹ láàrin ìwọ àtànẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ tó bá kú ṣèyídí àwọn ẹ̀san tó san fún un ní ọlọ́run sábà san Sheikh Abdulgani ìdásán náà. Àmín. ọlọ́run ò wọ́n bá máa pàdé lọ́hùn wọ́n pàdé àfa àwọn lọ́hùn. Àmín. òun sẹ́yìn àtànẹ́ Muhammad. Allahumma àmín sallallahu alayhi wa sallam. ọlọ́run bá wa kẹ́wọ̀n. Àmín. bá wa kẹ́wọ̀n. Àmín. ọlọ́run gba àbọ̀ wọn. Àmín. ọlọ́run ṣèyí ní sinmi fún wọn. Àmín ya má da Allah. ẹ̀yìn wọn rú ọlọ́run. Àmín. ọlọ́run bá wa pè wọ́n pẹ̀lú yìnyín. Àmín. bá wa kọ̀ wọ́n mọ́ ọlọ́run kó o ṣe fọ gbogbo tí ń jẹ́ kún fún wọn níbi ìdọ̀tí níbi ẹ̀mí. Àmín ya Allah. ọlọ́run wa dá má da àdàbí ìyàwó lẹ́yìn wọn. Àmín. má tú ìlú ààbò tó lẹ́yìn wọn. Àmín. ìjọ mùsùlùmí ọlọ́run má jẹ́ ojú ká lẹ́yìn Sheikh Abdulgani àbò. Àmín ya ilé kẹwọn Allah. lábòtó ọlọ́run má jẹ́ ojú ká. Àmín. ilé àti ilé kẹwọ́ àti ilé ìwé má jẹ́ kẹkọọ ojú ká mẹ́. Àmín. àwọn akẹ́ ọlọ́run tọ́lọ́run yóò dá fún wọn. Allahu akbar. àwọn akẹ́ ọlọ́run ó kàdé ìyàwó olóde kan wọ́n wá débẹ̀ wọ́n ní sọmọ lóko mọ́ ní ọlọ́run ti ṣàánú yín ọlọ́run ti ṣàánú yín ìyá Al-Qur'ani lẹ́yìn òkú wọ́n wá wọ́n bí mi ìyá Al-Qur'ani bọ̀ wọ́n ọkọ tó fẹ́ Al-Qur'ani ní bẹ́ẹ̀ gbogbo orí ẹ̀ gbogbo àwọn ọmọ tó bí wọ́n Al-Qur'ani sórí orin tọ́lọ́run sí bàbá àwọn ọmọ tó wọ́n jẹ́ Al-Qur'ani wọ́n bẹ́ẹ̀ kékeré Insha Allah. àwọn àtìyàwó wọn náà ni àtọkùnrin wọn àtọbìnrin wọn wọ́n rà wọ́n sí kọ́mpẹ́tì wọn tó ń wí nìwálẹ̀ ọlọ́run lẹ́yìn Sheikh Abdulgani wọ́n gba àwọn ọmọ yóò dín náà Àmín. àwọn ìyàwó wọn àwọn ìyáàlì wọn ọlọ́mọ ṣàbọ̀ wọn dún Àmín. ọlọ́mọ ṣàbọ̀ wọn dún. Àmín. ìgbà tá Sheikh Abdulgani ń gbọ́ òkèrè ọlọ́mọ jẹ́ ojú Àmín ya Allah. ọlọ́run ò tú Sheikh Abdulgani ojú ayé wọn ọlọ́run tú wọn láṣìírí Alhamdulillah. àṣírí tí ń wí wọn èsì àṣírí àṣírí tẹ́lẹ̀ ní òun ọ̀rọ̀ sí o àṣírí tí mo gbà lérò ni pé kò sẹ́ni tó mọ bí wọ́n ṣe mọ̀ bí wọ́n ṣe ń jẹ àṣírí tí mo wí nù ó dáa Sheikh Abdulgani ò ní kọ̀kọ̀ ọmọ kẹ́nìkan ọmọ mọ̀ èmi ọmọ tẹ́lẹ̀ mi o àmẹ́mi lè wí àfa yìí sì lè wí èmi àti ẹ̀ lè wí pé yàrá tí wọ́n sùn àwọ̀ bẹ̀ àwa lè wí bẹ́ẹ̀ yàrá tí wọ́n sùn àwa wọ̀ bẹ̀ ọ ẹ lọ tí lọ́tọ̀ ni ẹ tẹ̀lé wa àwa lọ dé àwa wọ̀ bẹ̀ dé wọn ní yàrá wọ̀ àfa Abdulgani ò ní pé yàrá wọn àfa nìkan ni wọ́n wọ̀ bẹ̀ wọn ní. èmi ọmọ bí mi ló báńkì dé àmọ́ tí mo mọ̀ ń bẹ̀rẹ̀ ni pé ẹnìkan ò mọ bí wọ́n ṣe ń ṣe tí mo fẹ́ lò mẹ́nu ọlọ́run dákun lẹ́yìn ìmọ̀ yìí mọ̀jì ojú Àmín. ọlọ́run mójú tó léwu jẹ́bi wọn. Àmín ya Allah. ọlọ́run ò mọ̀jì àtúnrí àtẹ̀yìnkú mọ́ Àmín ya Allah. ọlọ́run ló dákun kó fi ẹ̀mí gúngùn kó fi sọ̀rọ̀ ẹ̀ka fún wa. Àmín. bàbá wa alájí àgbà tí o ti ń yà alájí àgbà bàbá alájí àgbà tó nínú ìwé ìwọ̀n Allahu hayatahu. ọlọ́run mọ́sà fún bàbá dúró. Àmín ya Allah. torí pé àsìkò wọn à ń rìkọ́ọ̀dì àwọn outstanding success lóríṣiríṣi ilé dáadáa yìí ń jáde dáadáa yìí ń jáde dáadáa yìí ń jáde àmọ́ torí pé ọlọ́run náà lọ́lọ́run wọ̀lẹ́dí àdìhákà ọlọ́run náà lọ́lọ́run kò sí tí ẹ
kò sí kíní kankan ọlọ́run náà ni ìṣesí rẹ̀ náà lélẹ́yìn náà ìmọ̀ ṣe bẹ́ẹ̀ àmọ́ torí ìwúlò Sheikh Abdul Gani ló jẹ́ kó ká wà láà tó bẹ́ẹ̀ orí àǹfààní tí wọ́n ń ṣe fáyé ló jẹ́ kó ká wà láà tó bẹ́ẹ̀ ní bá nẹ́bí kú. Allahu alayhi wa sallam. àmọ́ irú kú tí irú kú àwọn èèyàn báyọ̀ ọba ṣẹlẹ̀ àwọn ti sẹ́yìn náà wọ́n kú torí pé ẹni tó bá là nẹ́bí kò mọ́ sọ lórí kalẹ̀ àní mọ iye ẹlòmíràn mọ́rù kó ṣe ní ó wá ní ẹni tó bá tọ́ bá là nẹ́bí irú àǹfààní kà nẹ́bí ṣe fún ọtọ́ nínú dáadáa tí Sheikh Abdul Gani ẹ sallallahu alayhi wa sallam Sallallahu alayhi wa sallam. ẹ ṣe mú yá wa sallallahu alayhi wa sallam Sallallahu alayhi wa sallam. ọlọ́run bá mú bàbá dúró mú bàbá wa lájẹ́ àgbà tí gbogbo tí yàrá jẹ́ àgbà àtàǹsá òsìlámì àti tí yàrá díyà látòkè délé Amina. ọlọ́run dákun olórí tọ́lọ́run sí fàlàjì àgbà náà mi máa ń sọ bẹ́ẹ̀ pé oore tọ́lọ́run sí fàlàjì àgbà ní fàlàjì akhiratu khayrun laka oore àlájì àgbà náà oore àlájì àgbà náà oore àlájì àgbà ní pé gbogbo tó bá gbà wọn ọlọ́run sí fàlàjì àgbà gbogbo tó bá gbà wọn ọlọ́run máa ṣe fún bàbá ẹ̀wù tó gbà bá lè náà tó ń jáde láyé ayé fẹ́ lè sọ pé kí ló tún kù wọn gbà tí bàbá oníwàásí àgbáyé dé àwọn èèyàn láti nǹkan mí wọn kà wọn ti wọn náà ni bàbá wa làjẹ́ àgbà àti gbogbo ohun tí ń jẹ́ àlàjẹ́ àgbà yányán àlàáfíà tó nara tá ọlọ́mọsà bá ṣe fún wọn. Amina. Amina. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس آمين. bàbá ní ìdòkó láàárọ̀ ńlá wáàsí wà níbí láàárọ̀ ńlá tó bá tún di ìrọ̀lẹ́ ọ̀la wáàsí tún wà ìdòkó láàárọ̀ ńlá pẹ̀lú òkú ọlọ́run láago mẹ́wàá insha Allah nírọ̀lẹ́ ọ̀la lẹ́yìn àlàásàrì mẹ́rin àbọ̀ insha Allah níjọ́ àlàrúbá láàárọ̀ àpàdé níbi àmọ́ lọ́la nírọ̀lẹ́ ọ̀la pẹ̀lú òkú ọlọ́run iṣẹ́ tí Sheikh Abdul Gani àbò tó tún wá ṣe láyé ọlọ́run ló pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ọlọ́run ló mọ iye àwọn tó ti há Al-Qur'ani látara wọn àwọn ni àwa yọ̀ǹda ọ̀la fún nírọ̀lẹ́ ọ̀la gbogbo ọ̀ràn tí ara tí wọ́n fi Kùránì dábàá ọ̀nà gbogbo ọ̀nà tá a gbà kí Al-Qur'ani ó wà nílẹ̀ gbogbo ẹ̀ ní wọ́n ń bọ̀ wáyà ní fún àròlé ọ̀la ń bí akẹ́kọ̀ọ́ rẹ̀ insha Allah tó bá wá di lára àwọn oníwàásí náà ló lè yàfa àwọn apá ara àwọn oníwàásí náà làwọn náà pẹ̀lú òkú ọlọ́run ó wá jìrọ̀lẹ́ ẹjọ́ àlàrúbá bàbá wa Lájí Àgbà ní gbogbo ayé yányán àwọn fẹ́ ṣàdúrà fún àwọn fẹ́ ṣàdúrà àwọn kìí ṣe fáàsì ké àmọ́ àdúrà làwọn fẹ́ ṣe kó mọ àwọn alálùkùránì kúrò àkùránì làwọn ó sì ké ẹ̀kọ́ lọ́wọ́ tóbi àwa lọ pàdé ní Ansarul Islam ẹ̀kọ́ mo ti rí báyìí yóò kó mọ̀ lọ bí wọ́n ti wá di gbàlà rúbá wọn a máa lọ sí Ansarul Islam níbi tí bàbá ti fẹ́ ṣàdúrà fún ọmọ wọn pé ọlọ́run dákun àwọn tó kù gbogbo àwa tó kù ọlọ́run ó yí àwa máa wọn lọ́wọ́ ọlọ́run sà ṣe bẹ́ẹ̀ fún bàbá gbogbo àwa tó kù ọlọ́run ó yí àwa máa wọn lọ́wọ́ ọlọ́run sì ní kó káwọn tí wọ́n máa ti fẹ́ yá ní ìsìn ẹgbẹ́ péjì sábà náà kí wọ́n lọ́wọ́ máa ti fẹ́ yá ní ìsìn ọlọ́run tó bá Lájí Àgbà ṣe lò ó pẹ̀lú àlàáfíà tó nira tán ọlọ́run sábà ṣe bẹ́ẹ̀ fún wọn làákà ìgbàgbọ́ ìdàtọ̀ fìlọ́ ọlọ́run máa jẹ́ tí wọ́n ló dààmú láìpẹ́ ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ fún wọn bàbá lọ pẹ̀lú ara tó pé ní gbogbo wa náà lọ jára owó máa pé ní ọlọ́run ṣe dáadáa fún Sheikh Abdul Gani náà ó wá dídú Àlàmísì pẹ̀lú òkú ọlọ́run àní fẹ́ràn ọmọ ẹni títí káwá fi ṣàyà insha Allah pẹ̀lú òkú ọlọ́run a máa wá lọ sábòtó nílùú tí wọ́n ti bí Sheikh Abdul Gani a máa lọ àbòtó alùpùpù ọlọ́ọ̀rí gbogbo dáadáa tọ́lọ̀ ní káfá sí nílùú wọn a wàá ṣàdúrà àwọn ìlú náà ó ṣàdúrà fún Sheikh Abdul Gani gbogbo wa náà ọlọ́mọ pè wá lókun sí i. Àmín. àwọn ẹgbẹ́ dáadáa. Àmín. àwọn ọmọ ilé kéwù gbogbo àwọn madaris wa yányán ni wọ́n ń kí Al-Qur'an
wọ́n fi ń tọrọ wọ́n fi ń jí rẹ̀ bẹ́ẹ̀ láti ìgbà tó ti ṣẹlẹ̀ ẹ̀kọ́ lọ́mọ ṣàbáwá kẹ́ ẹ̀ka Abdulgani àbòtó gbogbo àwọn tó ti lọ síwájú wọn náà látòrí àáfàá wa tí wọ́n jẹ́ distributing station àbáwá làjí àgbà ẹ̀sìn ní ọdí Allahu ta'ala àwọn tí wọ́n bí wọn àwọn táwọn náà bí àwọn tí wọ́n kọ́ wọn kéwù àwọn táwọn náà kọ́ àwọn tí wọ́n fẹ́ wọn àwọn táwọn náà fẹ́ àwọn tí wọ́n kún wọn àwọn táwọn náà kún àwọn tí wọ́n gbà fún wọn àwọn táwọn náà gbà fún àwọn tí wọ́n tẹ̀lé wọn àwọn táwọn náà tẹ̀lé ó fi lórí gbogbo wa yìí náà àtàwọn tí ó padà máa wá lẹ́yìn wa ọlọ́mọṣẹ́ àgbàdo àgbogbo wa bisimilahi rahman rahim mẹ́ta. bisimilahi rahman rahim bisimilahi rahman rahim bisimilahi rahman rahim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi